Kí lorúkọ yín? Ọlámilékan náà lèmi náà jẹ́. Orúkọ Islam tán sọ yín. Fadilulai. Fadilulai lorúkọ mi jẹ́. Falilulai. Fadilulahi. Kí ni ìtumọ̀ ẹ̀ sà? Ẹ wá yẹn jáde ní ṣebí mùsùlùmí náà lẹ́yìn náà. Ṣé ẹ fẹ́ wá bá wa jiyàn ni? Mi ìbá ń jiyàn ṣebí àwa béèrè question, àwa béèrè nǹkan tí ò yé wa náà nìyà. Ẹ ti ń dẹ́rù bà wá báyìí o. Dẹ́rù bà yín o. Ó ní question kan tí mo fẹ́ béèrè ni o. Ó ní béèrè tí mo fẹ́ béèrè ni o. Àkọ́kọ́ ni pé ẹ má bínú, ṣèbẹ́ kéwù dáadáa fàgbà ni. Mi kéwù mi sáfà gbà o. Mi kéwù o. Ṣèbẹ́ ṣá kéwù, ẹ kéwù ṣá. Normal. Ale kalandu, ale kafatia. Kí lẹ wí? Nǹkan tá fi sin lọ́hùn la mọ̀. Mi mọ̀. Nǹkan tí mo lè fi sin lọ́hùn mi ni mo mọ̀. Mi ò mọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Mi lè ka Lárúbáwá. Mi lọ lẹ kí n dọ̀. Mo ń bọ̀ ẹni sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gba bí ìsáré wo nǹkan kan náà o. Ọlọ́run lè máa dákọ ní ìsìn kí Masha Allah. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe mo ń bọ̀. Ǹjẹ́ tí ń kírun orí ńjọ́ kan? Ǹjẹ́ ti gbọ́ ìpè orí láyé tí wọ́n wá ní Ọlọ́run akíbárù Ọlọ́run akíbárù. Allahu akíbárù náà wọ́n ń pè wọ́n pé Ọlọ́run akíbárù. Mo ń bọ̀. Bóyá ìkọ́ mọ̀ tí ò bá wáyé ń bèèrè, bóyá ìkọ́ mọ̀ pé Ọlọ́run akíbárù. Àṣàdé Ọlọ́run ẹgbẹ́ orí. Kò tí ì sí lórí ilé àlàyé tẹ́ ti perú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. Mo ń bọ̀ wá bàbá mi, ẹ dákun. Bóyá wọ́n gbàgbé ń bi ìyẹn náà ni. Níbi ìrun láti bẹ̀rẹ̀ débi sálámà. Báyẹn náà pàdé ká ṣe mistake pọ̀ lọ́hùn. Ìbá pàdé rí o. Ok. Ìbá pàdé rí o. Tí bá wá sọ pé ok ẹja ṣe báyìí gẹ́gẹ́ bí ìṣesí mùsùlùmí tí bá ní ẹgbọ́n lọ́n tó bí kílẹ̀ máa wí. Allahu akbar náà ni gbogbo òjò sọ. Mo ń bọ̀. Kí wá ní èrè tọlọ́hun àwa ọmọ Yorùbá ẹ jẹ́ bá mute honorable. Jẹ́rí. Honorable, àwa ọmọ Yorùbá àwa ni gbólóhùn Ọlọ́run. Ọlọ́run tẹ́ ń wò yẹn wọ́n lè tú palẹ̀ tó nítumọ̀. Allahu kó tó di pé Muhammad dé ni wọ́n ti create Allahu náà ti ń sin Allahu gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ Ọlọ́run Olódùmarè ń bí ṣùgbọ́n níbi Ọlọ́run ò lẹ́sìn ṣùgbọ́n ó kọ́ wa ní ìwà ó ní wà ní káṣá máa wò kó jẹ́ wà rí. Mo fẹ́ sọ nǹkan kan, mo fẹ́ béèrè nǹkan kan. Ok sir. Ok. Kí ló fà á tó jẹ́ pé àwọn èèyàn tá a bá mọ̀mọ́ dẹ́ṣẹ̀ tá dẹ̀ mọ̀ pé tá a bá ti dẹ́ṣẹ̀ yẹn tán á tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tá dẹ̀ tún padà sínú nǹkan yẹn náà the same thing tá dẹ̀ tún repeat nǹkan yẹn náà. Kí ni àwọn wo ló gbé máìdì yẹn wá fún wa pé tá a bá ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn máa parẹ́, tá a bá tún ti ṣẹ̀ míì náà báyìí tá a bá tún ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ máa tún parẹ́. A dẹ̀ mọ̀ sọ pé a lọ sí àlùjánnà. Kí ni máìdì àwọn wo ló gbérú máìdì yẹn wá fún wa? Irú máìdì yẹn ẹ mọ̀ gbọ́ mi, ẹni tó ń ṣe aburú fún rẹ̀ ó mọ̀ pé aburú ló ń ṣe immediately tó bá ti ń ṣe náà ló ti mọ̀ pé nǹkan tó ń ṣe kò dáa. Kó tó ṣe lọ́kàn ara rẹ̀ ó ti mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe lọ fún ọmọ làkejì òun náà ò lè gba aburú ni o, ó dẹ̀ máa ṣe, ó dẹ̀ ti máa lọ jókòó àdúrà, á dẹ̀ tún tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, á dẹ̀ lérò pé ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ó ti clear. Kí ni ìdí kí ló fà á? Ok. In tó fà á ni pé a fẹ́ wá àwọn ìran kan tá a fẹ́ kó lẹ́rú. A wá fẹ́ fún wọn ní tán ní àti tí ò sí nínú ayé a fẹ́ parọ́ pé wà. A wá lọ kírètì God kan, a tún wá kírètì God kan náà sẹ́gbẹ̀ẹ́. A wá ní God eléyìí ò devil, God eléyìí holy. Àwọn náà dẹ̀ ní God méjèèjì, òun náà ní Satan àti Allah. Ẹnìkan náà ló dẹ̀ kírètì ẹ̀. Bẹ́ẹ̀ni, mo ń bọ̀. Tẹ́ bá wo Satan, tán bá mú Satan sọ́wọ́ ọ̀tún tán máa la sọ́wọ́ òsì. Ẹ rí i pé ìwà Sátánì làlá ń wù. Allahu náà ní Satan, òun náà ní Allah fún rẹ̀. Bí ìgbà tó bá yàwọ́ rẹ̀ méjèèjì báyìí pé ẹmú kan. Ẹ wo ọ̀tún àtòsì. Ẹmú kan.
kò tiẹ̀ ní kánmú kan òun náà ní í ṣe méjèèjì ń fọwọ́ méjèèjì dára lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ ni ó yé mi pé yóò yàwọ̀ rẹ̀ méjèèjì báyìí pé nǹkan tó bá ti wù ẹni kó náwó mú. ẹ wo òun ló máa fọwọ́ òsì bùgbájú lùyàn yóò tún fọwọ́ ọ̀tún dì í mú kó o gbọ́dọ̀ lọ. ẹ ti ń bá so kí wá lọ́nà àbáyọ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ wo ọ̀nà àbáyọ ni pé àwa ya diagram kan kalẹ̀ ń sìn èmi àti yín ni o. kí ni diagram náà ni pé ẹ máa gbọ́ kí ni diagram náà ni pé olówó méjì wọ́n dúró báyìí àwọn méjèèjì ọlọ́run kẹ́ wọn gan. ìkan wá ní àwọn méjèèjì wọ́n wá pe aláìní méjì sọ́dọ̀ lásìkò kan náà. ìkan wá ní gba 100 million yìí lọ fi ṣe tó bá wọn ẹ̀ mo ṣe ẹ́ lóore ni. ìkejì náà ní ìwọ náà gba 100 million yìí mo fi ṣe ẹ́ lóore ni. ṣé ẹ mọ̀ pé àwọn aláìní máa fẹ́ dúpẹ́. bẹ́ẹ̀ni. àwọn asáré dọ̀bálẹ̀ àwọn àti kíní kan nígbà tó fẹ́ máa dúpẹ́ olówó kan ní ọpẹ́ tó fẹ́ máa dùn yẹn ṣó ní kí owó kún owó mi ni àbí kó dínkù kò sí nǹkan kan fún mi kò lé mi kú kò dé mi kò ó ní ìdí kó dúpẹ́ iṣẹ́ tá a rán mi sí ẹ mo ti jẹ́ yẹn máa lọ. olówó kan nìyẹn o olówó ẹlẹ́ẹ̀kejì wá nínú máa lọ jẹ yẹ̀pẹ̀ ńbẹ̀ yẹn ẹ máa gbọ́ bó o bá ṣe ń jẹ yẹ̀pẹ̀ ńbẹ̀ yẹn tó nífi máa mọ̀ pé o mọ̀ọ́re èwo lè yan gidi nínú àwọn olówó méjèèjì. èyí tí tó ní kéèyàn má dúpẹ́ ni o. èyí tó ní kéèyàn má dúpẹ́ òun lè yan gidi àyẹ̀kọ́. bẹ́ẹ̀ni. ẹ wá wo níbi tán ti bí ẹ̀yin nílẹ̀ bàbá yín wọ́n ní ọlọ́run olódùmarè ó ní ìwà ni kò ní ìwà tó dẹ̀ níyẹn náà tó o bá ṣe dáadáa nínú ayé yẹn náà wàá gbà dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó o bá ṣàbúrú nínú ayé yẹn náà wàá gba burú kò sáforíjì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. oye ayé wa ń lo ìṣẹ̀mí yẹn bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ ṣàbúrú ẹ̀rù wà bá pé aburú tí mo dẹ̀ fẹ́ ṣe yìí ó máa padà wá o kò ní lè ṣe. bílí bá fẹ́ bà tèèyàn jẹ́ yóò ní kó má lọ jẹ́ pé gbàtẹ́mi náà bá ní ìdí èèyàn wọn bà tèmi jẹ́ kò ní lè ṣe. débi pé àwọn bàbá wa wọ́n tún lò ó lẹ́nà títí wọ́n tún fi wé bàbá oníkẹ̀kẹ́. kí ló ṣẹlẹ̀ sí bàbá oníkẹ̀kẹ́? bàbá yìí kẹ̀kẹ́ ló máa fi ń rẹ́ǹtì oníkẹ̀kẹ́ lágbàlá gan. gbogbo ará àdúgbò rẹ̀ tí wọ́n bá wá fẹ́ ṣènáwó àbọ̀n fẹ́ ṣe nǹkan rẹ̀ èyí tí bàbá yìí máa ń ṣe ni pé láàárọ̀ kùtùkùtù yóò ti fi kẹ̀kẹ́ kan ránṣẹ́ síbẹ̀ pé kẹ̀kẹ́ yìí ni kẹ́ ẹ máa lò títí dalẹ́ tó bá ti dalẹ́ ẹ bá mi dá padà bóyá ẹ fẹ́ gbóúnjẹ ni ẹ fẹ́ gbéyàwó ni kẹ̀kẹ́ yìí ni kẹ́ ẹ máa gbé lọ gbé bọ̀ ẹ máa lò ó lọ́fẹ̀ẹ́. tẹ́lẹ̀ yìí náà bá dé yóò fún ní kẹ̀kẹ́ títọ̀ ń bá dé yóò yá ní kẹ̀kẹ́ bítọ̀ ṣùgbọ́n bàbá yìí kì í lọ sí òde wọn. oye in tí máa fi contribute sáyé wọn náà ní kẹ̀kẹ́ ló máa fún gbogbo aládùúgbò láti ràn wọ́n lọ́wọ́. ó ti wá láti fi ràn wọ́n lọ́wọ́ ó ti wá ṣe orí kẹ̀kẹ́ gan káàkiri débi pé gbogbo wọn náà ń kí pé bàbá oníkẹ̀kẹ́ tẹ́ ẹ bá ní ìnáwó ṣe ẹ níwulẹ̀ rẹ́ǹtì kẹ̀kẹ́ o bàbá oníkẹ̀kẹ́ ò fún yín lọ́fẹ̀ẹ́ bàbá oníkẹ̀kẹ́ wá fẹ́ sinmọ́ lọ́lé ọkọ bàbá oníkẹ̀kẹ́ wá jókòó pé èmi làwọn èèyàn dẹ̀ fẹ́ràn ládùúgbò báyìí kálukú ń fẹ́ràn ẹ̀ wọ́n kí torí pé ó ti gbayì látara oore tó ń ṣe bàbá oníkẹ̀kẹ́ wá pa màálùú wọ́n dáná kalẹ̀ rẹpẹtẹ òye níjọ́ ìnáwó gangan tẹ́lẹ̀ ìbá dé yóò wá gbé kẹ̀kẹ́ kan wá pé bàbá oníkẹ̀kẹ́ jọ mo fẹ́ sáré débì kan tẹ́ ẹ bá ní ìdí nǹkan tẹ́ ẹ fẹ́ lò kẹ̀kẹ́ yìí ni kẹ́ ẹ lò títọ̀hún náà bá dé kàkà kó jókòó yóò ní bàbá oníkẹ̀kẹ́ ẹ jọ torí tọ́lú ẹ má bínú kódà mo fẹ́ sáré dọ́jà ní báyìí kẹ̀kẹ́ yìí ni kẹ́ ẹ lò bí tọ̀hún bá dé òun náà dá kẹ̀kẹ́ òun náà lọ gbé kẹ̀kẹ́ wá gbogbo ará àdúgbò yẹn wá dá kẹ̀kẹ́ jọ fún wọn lọ rẹ́ǹtì kẹ̀kẹ́ ń bò mí wọ́n wá dá a jọ fún ẹ gbọ́ mi yé bàbá oníkẹ̀kẹ́ wá ṣe kí ni o ó yẹ mẹ́ bàbá oníkẹ̀kẹ́ ojú wá tì kí ló ń tó jẹ́ kójú ó tì ni pé oye ó gbójúlé màtíríà pé náà ibi tí eléyìí ni torí òun ni àwọn bàbá wa fi pòwe pé n tó o bá ṣe ló máa gbà tẹmọ̀ pé látijọ́ yẹn tójú ti tì yẹn tẹ́lómi bá fẹ́ ṣe nǹkan yóò débẹ̀ yóò máa lọ bí mo ṣe wá pòwe kékeré yẹn yóò yé yín báwọn o kékeré òwe kékeré nù ẹ wá fi wé tàlà tó ní tó o bá ti pààyàn tó bá jẹ́ toró òun àlá ló ṣe pa fọkànbalẹ̀ ò lẹ́ṣẹ̀ ẹ fi wé tàlà tó sọ pé gbogbo ẹni tí kó jẹ́ ìyá rẹ̀ ni ò bá ti ṣe tàlà mọ́ bá ṣe kó jẹ́ bàbá rẹ̀ ni ò bá ti ṣe tàlà mọ́ bá ṣe kódà tí àsìkò jihad bá dé ẹni tí ládàá rẹ̀ ó ga jù lẹ́ni tó wo bàbá rẹ̀ tó jẹ́lẹ́bọ báyìí tó dẹ̀ lọ́ọ́ pa.
òye wọ́n wá tò gbogbo àwọn nǹkan wọ̀nyí sínú ìwé. Ẹ wá dákun ẹ má bínú nínú àwa tí ń sọ̀rọ̀ àlàáfíà má bà yẹn nú jẹ́ má ṣàdéhùn tó lè múṣẹ máa rí gbòǹdùn yẹn nínú pẹ̀lú ìwé àlá yẹn fẹ́ni tó bá wáyé tó jọmọ rẹ̀ tá a bí nílé rẹ̀ èwo ló yóò dìmú nínú méjèèjì ṣé táwọn bàbá rẹ̀ ní àbíkú lọ́ọ́ de tàlá àtẹlẹ́jẹun. ìyẹn lé o ó lé o ọ̀dàn ni wọ́n ní tọ́lọ́ ni o tọ́lọ́ lèyìn ó ṣe o. Ọlọ́run àlùkùránì ẹ wá wo kí wọ́n pa mo ń bọ̀ ẹni sùúrù mo ń bọ̀ ẹ wá wo ọlọ́run àtàlà àlá ní ilé Mọ́kà àlá ní ọ̀tá àlá lọ́rẹ̀ẹ́ àlá lófin àlá máa banújẹ́ àlá máa dunnú o ọlọ́run olódùmarè òun ò nílé kò lọ́tá kò lọ́rẹ̀ẹ́ ó wà láàyè ẹ dákun sáwọn méjèèjì yẹn kankan náà ni wọ́n. wọ́n yàtọ̀ síra wọn o. ẹ̀yin fúnra yín ẹ máa wo àwọn àfáà náà fúnra wọn tán ti wá mọ̀ òdodo pé ọ̀tọ̀ làlá ọ̀tọ̀ lọ́lọ́run látara pé wọ́n fẹ́ tú wàhálẹ̀ kúrò nínú ìgbèkùn ọjọ́ pípẹ́ àwọn àfáà fúnra wọn náà wá sọ jáde lẹ́nu pé má pe Allah ní God má pe Allah ní Lord má pe Allah lọ́lọ́run torí pé ọ̀tọ̀ làlá ọ̀tọ̀ lọ́lọ́run òye kó má dàbí irọ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ o. wọ́n kì í wí Allah tẹ́rí yẹn wọ́n kì í wí ó tọ́ka sí nǹkan méjì àyàfi ẹlẹ́dàá wa nìkan. ṣé ń gbọ́ o. torí ẹ̀ náà la ṣe sọ pé òun gángan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é. má pe Allah ní God má pe Allah ní Lord má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ̀ lọ́hùn máa sọ pé Allah. máa sọ pé Allah ṣe mọ̀ pé ẹni yẹn mọ̀ tí ń sọ torí pé ó mọ̀ wípé ọlọ́run olódùmarè ọba tí ò lè pàṣẹ ìpànìyàn fún èèyàn ni ṣùgbọ́n Allah yìí tí máa dùn mọ́ Allah ni pé ẹ sáà máa bá ń pa wọ́n kódà wọ́n tún ní tẹ́ ẹ bá fẹ́ pa wọ́n ẹ pa wọ́n dáadáa ẹ rí i pé ẹ rí wọn padà. òjíṣẹ́ ló náà. ó yẹ báyẹn so ẹ máa pa wọ́n dáadáa ẹ pa wọ́n ẹ máa dún wọn lọ́rùn so òye débi pé ẹ̀jẹ̀ ọmọ sẹ́ńlẹ̀ ní yàrá yòlò inú aláàmọ́ ẹ̀ dùn ni òye so òun ló bí tọmọ bá jalè ẹ gé e lọ́wọ́ aláàfẹ́ rẹ́jẹ̀ náà ni bí wọn bá ṣe sìnà ẹlẹ́ ló kó pa ẹ̀jẹ̀ yìí náà ni òye ìjẹ́ níjọ́ tójú èèyàn bá wá là torí pé kinní yìí ò dáa kò bá àṣà àti ṣe àwọn mu kò bá gbèsè ayé àwọn mu so yẹ kó rìn sẹ́yìn kó rọra mú rìfáàsì jẹ́jẹ́ pé ẹ wo bí mi lè ṣe tí wọn mọ fi bá tèèyàn jẹ́ àbí kó máa ṣe nǹkan yẹn lọ. kí wàá ló dé tí gbogbo ilé ò wà láti ilẹ̀ gbogbo ilé kò sí àgbọ́yé rẹ̀ láti ilẹ̀ ní gbogbo ilé. kò lè sí ẹ máa gbọ́ kò lè sí sẹ́mọ̀dí. ó sì wájú pé gbàtí ayé wa ó sì wájú pé gbàtí gbogbo ẹ̀yin ó dà pé òpin ayé tán so ó ti dé báyìí o. mo mọ ẹni sùúrù ó ti dé o. mo fẹ́ bí ìbéèrè kan ẹni sùúrù ṣé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́ ń jẹ́ alákòóso ilé ayé yìí àti Amẹ́ríkà àti London àti gbogbo ẹ̀dá tó wà ńbẹ̀ ẹ̀ kà dọwọ́ gbogbo ẹ̀ dojú ẹ̀dẹ̀ ẹ̀ wà parẹ́. kò rí bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ náà ni. ókè mo ń bọ̀ ẹni sùúrù ókè bóyá ayé ti pọ̀ jù tẹ́ ẹ bá ní ibi tẹ́ ẹ ti ń sin adìẹ àwọn adìẹ yẹn ti wá dàgbà wọ́n ti bímọ àwọn adìẹ ti pọ̀ tó ń ṣe sísísísí táwọn èèyàn ti ń sọ ká bọ̀dá ẹ̀ sì táwọn adìẹ yìí fún wa oye mẹ ṣé ẹ lè débẹ̀ kẹ́ ẹ dẹ̀ mú igi kẹ́ ẹ lu gbogbo wọn pa léde. kò pọ́sibú òun náà mo sọ pé òkú ayé ti ń dé díẹ̀díẹ̀. kò pọ́sibú fẹ́yìn mò ń bọ̀ kò pọ́sibú fẹ́yìn kẹ́ ẹ lu ẹdí ẹyin pa ẹ wá ń rò ọlọ́run olódùmarè pé ládùúrú iṣẹ́ yìí kó dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ léde. oye ẹ wá jẹ́ kí n fún yín ní narration kan nínú ayé tá a wà yìí wọ́n ní Allah onídéédéé ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. nínú ayé tá a wá wà yìí ṣé ó jọ pé inú ayé yìí onídéédéé ni wá ní ẹni tó ń darí ẹ̀. kò jọ o. àwọn kan bímọ èèyàn kan ọkọ rẹ̀ máa ń sá lé ni níbi pé kámá ìsúnmọ́ ni ó ti lóyún ìmọ̀ sá ni ó yẹ báyẹn ó bímọ rẹpẹtẹ bíi 12 kalẹ̀ báyìí kò hàn lówó lọ́wọ́ o ó yẹ nígbà tí olówó dẹ̀ ń wẹ́yọ kan tí ò rí bí. ẹnìkan gbé oúnjẹ sínú ilé ó dẹ̀ expire mọ́lẹ̀ ẹlẹ́ńbẹ̀ oye ní ó wá ní ẹgbẹ́ ẹ lọ dànù níbi tán ti ń rù àpò rẹ̀ sí
tó ti expire mílò gbogbo ẹ̀ tó ń lọ dànù lẹ́nìkan mú ike ló fẹ́ lọ tọrọ gàrí tó fẹ́ mu. níjọ́ tí ẹnìkan ọmọ ẹnìkan tó gbé mọ́tò lọ kíya rẹ̀ níjọ́ yẹn náà gbé ọmọ ẹlòmíì lókù lọ kíya ẹ̀. kò pé dédé. níjọ́ èèyàn méjì pàdé níbi tán ti ń tó oògùn ní pharmacist ẹnìkan ní ẹ ṣàánú mi ẹ fún mi lóògùn ó ti tó 7 days tí mi rí gbẹ́yà ẹnìkan ní ẹ dákun ẹ fún mi lóògùn ó ti tó 7 days tí mo ti ń yàgbẹ́. àwọn méjì dẹ̀ dọ́jọ́dọ̀ pharmacist lẹ́ẹ̀kan náà ẹnìkan ní ẹ ṣàánú mi ẹ fún mi lóògùn ó ti tó 7 days báyìí tí mo ti ń wàgbẹ́ tí mi rí gbẹ́yà ẹnìkan dẹ̀ ló ti tó 7 days tóun ti ń yàgbẹ́. oye ẹnìkan ní yé abẹ́ ẹ̀ máa rí ni ó ti pógún ọdún tá a ti ń wá lágbájá tá a rí i ẹnìkan ló sọ yẹn o ẹnìkan dẹ̀ sọ pé ó ti pógún ọdún ó yẹ báyẹn tí lágbájá ti kóríire wá báyẹn ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé inú ayé ìyá ayé ẹ̀san ni nínú ayé ilé ìta wà yìí kò sí nǹkan kan tó wà ńbẹ̀ ká mà ló wà nínú ẹ̀ torí pé o ò lè sọ fún mi ẹ dákun mo wá fẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wo ọlọ́run bó ṣe máa operate bẹ́ẹ̀ ṣe mọ ìbẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá nílé iṣẹ́ ẹ wá ní the staff ẹ wá kọ síta pé ẹ ní the staff èèyàn méje ló wọ́n wáṣẹ́ wá lẹ́ẹ̀kan náà ẹ̀dẹ̀ fẹ́ ṣe interview fún èèyàn kan lẹ́dẹ̀ nídìí táìmù yẹn ta ló máa decide báyìí àwọn méjèèjì yẹn ṣe fẹ́ rí. ẹnìkan náà ni. ọ̀gá tó fẹ́ gbà wọ́n tó dún wájú wọn. bẹ́ẹ̀ ni náà ni ó decide. nẹ́tíwọ́ọ̀kì ni. ìsìn lọ́hùn oye wọn wá jọbẹ lọ́hùn kan tó kó lé gbọ́ lọ́hùn ṣàánú mi èmi ni ẹjẹ́ ó mú àwọn méjèèjì wá pàdé wọn wá mẹ́nìkan èèyàn 6 wá sunkún ṣe mọ̀ pé ó yẹ ká bí ọlọ́run yẹn léèrè pé kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. so lẹ́fí gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ò lè dá sáyé torí kò sẹ́ni tó lè ṣe déédéé nínú ayé ọ̀gá ò lè ṣe déédéé òbí ò lè ṣe déédéé ọkọ ò lè ṣe déédéé ìyàwó ò lè ṣe kò sẹ́ni tó lè ṣe déédéé kò sí déédéé nínú ayé yìí torí pé tó bá sọ pé àmọ́ fẹ́ ṣe déédéé ni tó bá sọ pé gbogbo èèyàn ni wọ́n fẹ́ dùn nínú ó yẹ kó o lè gbàdúrà onípòsí jí láàárọ̀ ó lọ́lọ́ máa jẹ́ wá ìwọ ló dẹ̀ fẹ́ kú yìí. yes torí tó bá fẹ́ ṣe déédéé tó bá fẹ́ tẹ onípòsí lọ́rùn ó wulẹ̀ lọ jẹ májèlé ló wà ní tí ń bá kú tán torí lágbájá mo ṣe kú kẹlẹ̀ ra pósí lọ rẹ̀. ẹgbọ́n sókè mú gbọ́ yín. mo ní àwọn àbòkí tán wà ní ìtẹ́gan wọ́n gbàdúrà kí wọ́n gbéyàn wá kán fi lè rówó. kí wọ́n gbéyàn wá. bẹ́ẹ̀ ni. dókítà ń gbàdúrà kan gbá láàárẹ̀ wá lọ́ọ̀yà ń gbàdúrà kan gbé kéèsì wá. bẹ́ẹ̀ ni. oye so ló fi gbọ́dọ̀ mọ̀ pé inú ayé gbogbo ẹni tó bá ń ṣàdúrà pé ọlọ́run ṣàánú mi wọ́n lá pé ìrobi sí èèyàn rí òrobi sí èèyàn rí kẹ̀. ọlọ́pàá tó jí láàárọ̀ ní ilé fámílì ẹ̀ náà gbàdúrà kó náà jáde kó rí èèyàn kan mú tí ó gbowó lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ kó rí èèyàn kan mú ìwọ́de ló dẹ̀ fẹ́ bọ́ sọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni. panẹ́bìtà ń gbàdúrà kọ́ náà di mọ́tò lásìdẹ́ǹtì kóun lè rí mọ́tò panẹ́bìtì. kóun rí nǹkan dó so ló fi máa mọ̀ pé nínú ayé ká mà ló wà ń bẹ̀ ọlọ́run ò lè dá sí i. ẹjọ́ sópin ayé ti wà. torí tó o bá ń sọ pé ọlọ́run ní kọ̀ǹtú ayé yóò pa ẹnìkan ajẹ́pọ̀ sọ pé ọlọ́run ló pa ẹnìkan. ó gbẹ́sàárè lè dunnú káwọn amọ́ṣúárì lè dunnú. tó ti wá ṣe déédéé bẹ́ẹ̀ yẹn alábòsí rẹ̀. oye so tó o bá sọ pé ọlọ́run lọ́ba tó ń ṣe déédéé oníkẹ́ni ọlọ́run jẹ́ kẹ́nìkan dáràn kí lọ́ọ̀yà lè bá rí kéèsì so ọlọ́run ò lè dá sáyé ọlọ́run ò lè dá sáyé torí gbogbo ẹni tó bá dá sáyé tó bá sọ pé èmi ni mò ń darí ayé ẹni yẹn á jẹ̀bi ó máa jẹ̀bi ká má ẹ̀ka gbogbo wa yanjú nínú ayé so bóyá jẹ́ nìyẹn ṣe níbi èrè mi. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ètò láyé ẹ kálẹ́. ẹ kálẹ́. èmi ló ń sọ̀rọ̀. ẹ kálẹ́ o. ok ìyá bíi gòsì ni à ń gbọ́ yín mà. Student wọ́n ní ṣùpá yìí ti fẹ́ parẹ́ ni ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ mo ní kẹ́ fà wọ́n dání. òun náà ni mo ti sọ fún wọn ayé ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà bàbá ètò láyé. ẹ kálẹ́ o. láti ọ̀dọ̀ wa ní ṣẹ́rọ̀ ẹ̀ odò Mr. Ọlá òkú alẹ́ òde irọ́ ni wọ́n ń pa. òun náà ni bàbá ètò láyé ṣàlàyé fún yín. ẹni sùúrù sà ọ̀tọ̀ lẹ́ni tí mo gbé òun mú tẹ́lẹ̀ ẹ kálẹ́. ṣé ẹ gbọ́ mi. ya mo ń gbọ́ ìyá wa ń bá yín sọ̀rọ̀ mo gbé fún ọ̀rẹ́ mi ní tẹ́lẹ̀. mo ní
ilé ayé ò parẹ́ irọ́ ni wọ́n ń pa o irọ́ ni wọ́n ń pa tó ẹ má rò bẹ́ẹ̀. Yes, ó ní ṣẹ́ẹ̀rì òun náà ti wà ní ìbáyé ó ń gbọ́ ogun tẹ̀sán o. Mr. Shawama ẹgbẹ́ òsókè. Ṣẹ́ẹ̀rì mo fẹ́ ká gbé Quran fi tó di ẹ kálẹ́ mọ́. Hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ Shawama gbogbo ẹ mú tù mẹ́jọ. Shawama ẹ ó dọ̀nà. Yà mo fẹ́ kẹ́ gbé Kílẹ̀ sọ kó Mr. ló Ọlá. mọ̀ pé mo fẹ́ kí ó mọ̀ pé ó wà nínú Quran pé ẹni tó bá fi Islam sílẹ̀ lẹ̀ pé fàtúlù ni pé kó padànù ni kó ló máa gbọ́ báyìí wàhálà. So òun náà wọ́n ìbáwí náà mo fẹ́ kó ẹ ṣàkíyèsí nǹkan kan yá big jos ó dàbí pa máa mú déètì wà límọ̀ fáwọn èèyàn yá àwọn èèyàn ti ń mọ kéwù gan o àwọn èèyàn náà mú báàsì wá sálẹ̀ Quran 929 ó dàbí pa máa mú déètì fún wà límọ̀. àwọn student platform yìí pọ̀ gan wọ́n ti mọ kéwú ju gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá gan lọ. wọ́n máa ṣe wà límọ̀ MC ní MS bàbá ni mùdírù lè kéwù oye mẹ àwa làwọn àfáà lè kéwù wọ́n máa ṣe wà límọ̀ fún wọn. bẹ́ẹ̀ tó bá ti di Islam lẹ́lẹ̀ jọjímọ̀ ṣẹ́ẹ̀rì jọjímọ̀ ká máa ṣe wàlímọ̀ fún ọmọ ọdún ètò láyé sà jọjímọ̀ kó máa wá wàlímọ̀. Hello. Bàbá yìí ní sùúrù náà mo ẹ̀yà gbọ́ ẹ ti gbé jáde ṣé ni ẹ lè ka lárúbáwá. ntẹ́mi fẹ́ sọ ní ká pé pé ẹ̀ ń sọ ní ìsìn báyìí pé Islam ò dáa tó bá fi Islam lẹ́nu ní ìsìn báyìí èmi ń sọ pé àwọn ìmáàmù tó wà lẹ́gbẹ̀ẹ́ fàtúlù ni wọ́n máa pàdánù jẹ́ kí n máa ṣàlàyé fún báyìí. ẹni kí wọ́n ka aṣẹ́ ni ẹ wà ń bẹ̀ kán bá ka hadith náà gbé jáde sọ̀rọ̀ ìbùkà Sunan An-Nisa 4060. Some people apologize after accepting Islam, and Alim burned them with fire. Ibn Abbas said, "If I have been me, I would have not burned them." The messenger of Allah sallallahu alaihi wasallam said, "No one should be punished with the punishment of Allah." ẹ má pé kéèyàn ọ̀nà life ní kẹlò. Okay, if I had been me, I would have killed them. The messenger of Allah. Sáré kalọ. Protocol TikTok ni tí wọ́n ń ṣàlàyé fún yẹn. ẹ má lo KILL yẹn sẹ ọ̀nà live ẹ fi rọ́pò KILL. ẹ jẹ́ kí n kà fún ó yá ó yẹ ká fún wọn. Okay. Some people apostated after accepting Islam and Allah. Kí ni ẹ̀ o ti zoom jù? ẹni kémi ò bá yín ká yóò mọ̀ pé ẹ wo bí akbarana Muhammad bin Abdullah Muhammad ọmọ Abdullahi ló fún wa nírò an Mubarak látọ̀dọ̀ Mubarak kọ́lá ó ní adásánà Abu Hisham ó ní Abu Hisham ni ó bá wa sọ̀rọ̀ adásánà Wuhaib látọ̀dọ̀ Wuhaib adásánà Ayub látọ̀dọ̀ alánilá akrama ó ní anna nasan irtadu anil Islam pé dájúdájú ẹnìkan ó ṣẹ́rí kù nínú Islam ó lóun ò ṣe mọ́ fa arakahum Ali báyìí ni Ali ṣe wá kó wọn jọ láàyè ó dẹ̀ dáná sun wọn láàyè oyè yín bẹ̀yẹn ó ní kọ́lá Ibn Abbas ó ní Ibn Abbas wa sọ pé làkúntù ana lam ó ní tó bá jẹ́ pé mo wà ń bẹ̀ àbí mo gbọ́ ni ká ní mo wà ń bẹ̀ àbí mo gbọ́ ni nǹkan ẹ̀fẹ̀ ó ní lam uhariku mi ní èmi ò ní dáná sun wọn oyè wọn jẹ̀bi ikú lóòótọ́ o ṣùgbọ́n mi ò ní dáná sun wọn torí pé kọ́lá àṣọlá sàṣẹlá torí pé ànábì ti sọ pé la tu'azzibu bi azabillahi ahada pé ìyà tí Allah bá fẹ́ fi jẹ èèyàn ẹ má fi jẹ o oyè so ó wá ní kí ni wàhálà òkúntú aná tó bá jẹ́ pé mi ni la aqtulannahum mi ìbákan pa wọn ìbákan du wọn lọ́rùn lásán ni òun sọ pé òun ò ní jó wọn ná òun ó kàn du wọn lọ́rùn àbí kó òun ó kàn pa wọn lásán ni ó fẹ́ pa wọn lásán èèyàn torí pé ó fi Islam múlẹ̀ oyè mẹ́yẹn pé òun ó kàn pa wọn lásán ni oyè mẹ́yẹn kọ́lá ọ̀ṣun lásán sálám wọ́n wá ní ànábì kí àti ọ̀là aláàkó máa bẹ̀ fún ó ní man baddala dinahu ẹni tó bá fi ẹ̀sìn Islam sílẹ̀ tó lóun ò ṣe mọ́ fàtúlù ẹgbẹ̀mí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ jọ tó máa ẹ fún ní àyà bíi mẹ́ta báyìí tó fi apẹ yé ó fi báàkì kí ni ọkùn báyìí mo fẹ́ kó mọ̀ mọ́ ni o mo fẹ́ kó mọ̀ tóun gbẹ̀gbọ̀n sí bẹ́ẹ̀ wí ẹ̀sìn tó ń sìn ní o jẹ́ kí mo fẹ́ kó máa mọ everything. tóun gbẹ̀gbọ̀n sí bẹ́ẹ̀ ni. mo wà pẹ̀lú yín. kí ló kọ́kọ́ rí sí ń takà yín náà. eléyìí ó tún fẹ́ le ju sẹ́mi tí mo ti fẹ́ lọ mọ
bí mo ti fẹ́ lọ join babaláwo tí màá ṣe filẹ̀ kẹsàn-án dẹ́ẹ̀dẹ́tù ṣé tábà rí lẹ̀kẹ̀ lọ́wọ́ mi bá ṣe ní pa mí báyìí. irọ́ o ẹ máa gbọ́ àsìkò yìí gangan ló dùn kéèyàn ó tètè kú o kó tó di pọ́n gbé ṣẹ̀rí àdé o. ṣẹ̀rí àtàn pariwo yẹn gbogbo èlé bá yín nínú Islam ẹ lè lọ mọ́ o tẹ́bẹ̀ lè lọ wọ́n yọrùn kúrò lórí yín ni o. jẹ́ ìyá tètè lọ filẹ̀ kẹsàn-án báyìí o. la fi ń pariwo fún gbogbo àwọn ọmọ aládé láti sin nǹkan tètè jáde kú o kó tó di pọ́n gbé ṣẹ̀rí àwọn dé. àkàmọ́ ti gbèdé o. téèyàn bá sì kú o báyìí ó sì da òfin sì gbà pé ẹ gbọ́dọ̀ ṣe kankan fún un. ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé ṣẹ̀rí àti dé mẹ́niá ni o kàlákínà kún ó lọ nìyẹn nílẹ̀ yìí. ìyẹn lè ẹ má pa mí fáwọn ọmọ mi ẹ ṣàánú mi o ìyẹn lè ẹjẹ lè tètè lọ fi lẹ̀kẹ̀ sọ́wọ́ o ọlọ́jọ́ àjọ máa pàdé láti jẹun náà tọ́lọ́ba ní ká pàdé o. wọ́n ní òsì ní dáná jẹ náà ọgbọ́n tí a ń sọ láti yàtọ̀. àjọ máa pàdé níjọba ọ̀run ìjọba. kò sí ìjọba àwọn ẹ fàyà kò sí náà bàbá tó láì sáré fún gbogbo ẹ wà dájọ́ náà yìí náà. mo ń bọ̀ ẹjọ́ ẹ mute lọ́dọ̀ yín bẹ̀ yẹn Mr. Ọlá ẹ mute náà ẹjọ́ Mr. Ọlá ẹ mute Mr. Shawama à ń gbọ́ yín. ẹjọ́ ẹ kálẹ̀ ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè kì í ṣe ìbéèrè tó lọ fà bọ̀ ìkíní yẹn máa ń wà mẹ́ẹ̀dì mi. ẹjọ́ ṣé àdúrà máa ń gbà. bàbá Àdìgún 100. mo rò pé bóyá kẹ́ continue láti bẹ̀rẹ̀. ẹ ti fún wọn máìkì ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. òun náà ni wọ́n béèrè wọ́n ní ṣàdúrà máa ń gbà. bẹ́ẹ̀. àdúrà eré pani eré pàlàdúà kò lè gbà láyé ẹ wo inú Quran tí Ànábì Musa gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù wá even ó ti sọ fún wọn aláàgbọn sọ fún pé kó gbà wọn ju 400 years lọ ní dá lóhùn ní tí wọ́n pè ládùúgbò àná àdúrà yìí gbà eré pani àdúrà tẹ́ bá wo kẹ́límà dùáwù bó ṣe wá yẹn kì í ṣe ní tí máa ń gbà ní ẹ sì lè rẹ́ni tó gbàdúrà nínú Kùránì tádùá ẹ gbà àtà Muhammadun Ànábì Muhammad gan ó gbàdúrà àdúrà rẹ̀ gbà bó ṣe ṣàdúrà tó Allahumma ó bẹ̀rẹ̀ fún Allah pé Allah òun ò kó fún un ní ọmọ tó pọ̀ kó fún un nílé tó pọ̀ kó fún un láìsí tó pọ̀ so kò rí bẹ́ẹ̀ fún àdúrà rẹ̀ gbà so bí wọ́n máa gbàdúrà eré pani kò lórí tí ń tọrọ àmọ́ tí bá ń ṣe ìwúre tàbí ìsúre lójú ẹsẹ̀ ó sì máa rí tó bẹ̀rẹ̀ fún. ìwúre yẹn ó lọ sí ọ̀nà bíi ti báwo ṣé ìwúre yẹn jẹ́ ó lọ sọ́dọ̀ ọ̀nà babaláwo àbí báwo. sẹ́rí ìwúre èdè wa nílẹ̀ Yorùbá ni tá a máa sọ pé ìwúre torí pé ọmọ aládé ni wá àwa máa ń pàṣẹ ni torí pé nínú ìwúre yìí tàbí ìsúre yìí ohun tí ó máa jáde lára wa a fi ń kọ́máǹdì àwọn orúnmọlẹ̀ wa ni ohun ifá ni ó mọ tẹ́ǹdì bí àyájọ́ bí olúgbòhùn a máa fi béèrè kinní hùn lápèjúwe jíjí tí mo jí lẹ́nìí ojúmọ́ ò ní mọ́ kórógùn má jẹun ojúmọ́ ò ní mọ́ kí ìkànnì ọwọ́ kó má họ wa ṣé ẹ̀yin náà lè wòye sí lóòótọ́ ṣé ojúmọ́ ò ní mọ́ kẹ́ má fi ìkànnì ọwọ́ yín họ wa. so ìṣẹ́ni pé ìwúre nìyẹn báwọn. so ìwúre yẹn ò mí pé èèyàn lè sọ fún rẹ̀ kò ní di pé èèyàn ti lọ ń báyàn pé báyìí. bẹ́ẹ̀ni ẹ lè sọ fúnra yín ìwúre lẹ́yìn pé tẹ́bà tí wọ́n ń sẹ́wọ̀n ẹ máa wá ṣe àṣẹ ẹ rí i pé wíwí àwọn gbólóhùn táwọn sọ yìí àwọn tí ń jẹ́ ẹ̀sán ara yín àwọn nǹkan ara yín nínú ara yín kó mọ ìráàtì sí environment tẹ́ ti ń ṣe ìṣúre yẹn tẹ́fì mọ̀ pé àwọn nǹkan tí ń darapọ̀ mọ́ irúnmọlẹ̀ tí ń darapọ̀ mọ́ ìṣúre níbi tẹ́ ti ń ṣe ìṣúre yẹn tó jẹ́ pé kẹ́ ẹ tó kù níbi tẹ́ wà ẹ ti máa rí àpẹẹrẹ àṣẹ ń tẹ́ béèrè fún torí pé ọmọ aládé àwa máa ń pàṣẹ ni wọ́n lè mọ súre fún yín ẹ̀yin náà lè mọ súre fún yín ẹ máa sọ pé àṣẹ àṣẹ àṣẹ. bàbá ìtọ́láyò ẹ plé fídíò bọ̀bọ̀ tó ní àkàmúyẹ àdúrà tí Muhammadu gbà tí òṣèré pípà lóbi kù. torí bíi pé tí wọn bá ń kiri ọjà báyìí tó bá ń kiri ọjà báyìí pa ajé máa bú gbájẹ o ẹlòmíràn lè sọ bẹ́ẹ̀ fún pé tó ra àtọjọ yẹn kan tún lè máa ta so kíní yẹn mo wà kàn sáyẹn pé ìjẹ́ àdúrà báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ ìjẹ́ ó máa ń ṣe. bàbá Àdìgún ẹ bá ti fẹ́ jẹ́ kí n continue kẹ́ sọ fún mi. ok sẹ́rí gbólóhùn àdúrà náà ẹ kọ́kọ́ má pè ní gbólóhùn àdúrà tẹ́ bá ti pè nǹkan ní gbólóhùn àdúrà
ẹ kọ́kọ́ gbà pé zero ni ẹni tó sọ pé ajé abúgbàjẹ ìsúre gbólóhùn Yorùbá ló lò kò tí ì súre tán torí pé ajé òòṣà kan nílẹ̀ Yorùbá ni òòṣà ajé tí Yorùbá sì bọ́ ẹ wò bàbá ìbéèrè tẹ́ béèrè yìí ìbéèrè ó yẹ má bínú kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o torí ẹ̀ la fi ní kẹ́ padà sílé tẹ́ bá délé àwọn àgbààgbà wà nílẹ̀ bí wọ́n lè nípa ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá wọ́n ṣàlàyé fún yín ṣe ti gbọ́. nǹkan ẹ jẹ́ sọ fún kí bàbá ìtẹ̀láyé tó nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ Mr. Shawama bó ṣe rí náà ni bàbá àdìgún ṣe sọ yẹn but mo fẹ́ kẹ́ ẹ understand nǹkan kò ń ṣe magic kò dẹ̀ ń ṣe miracle gbogbo miracle magic yẹn adakradabra ni ok wọ́n tí o gbọ́jà sílẹ̀ tán ní ajé abúgbàjẹ ok ibi tó wà kí ni attitude ẹ sí àwọn customer yẹn ìgbà tájé ń bọ̀ wá sí ọ̀dọ̀ ẹ tó fẹ́ wá bu igbá ẹ jẹ ṣó wẹ́kọ̀mù ajé yẹn àbò ta ajé yẹn dànù ṣé àwọn customer yẹn ṣó ń bú wọn ní àbò rẹ̀ sí wọn ìyẹn náà mátà so oúnjẹ náà bá wá sí wọn kò ṣe bẹ́ẹ̀ kó máa jòkó sílẹ̀ ẹ̀ níṣẹ́ ẹ wá lẹ́ẹ̀ fẹ́ máa wúre kí gbé wá kan kó wá gbé wá kò possible kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ so bóyá bí òkè ẹ níṣẹ́ mò ń lọ ibi iṣẹ́ mi lẹ́ni o má jẹ́ rí bí o má jẹ́ rí kí ẹ máa sọ àwọn nǹkan tẹ́ fẹ́ and positive things ẹ máa attract positive things to your life positive energy ìwúre ó máa attract positive energy so àwọn negative bí positive ṣe rìn náà negative ṣe rìn bí n bá lọ níwájú o àjàgbébírá ibi tó ń bẹ lọ́jọ́ èmi kó má dé bá mi ire ni kó máa wá sọ́dọ̀ mi ìwọ tó ní kíbi má dé bá ẹ yẹn ṣó ò lọ rìn ní bèbè ibi ókè ó ní mo fẹ́ sọdá sí ọ̀nà kí mọ́tò má pa mí o ṣé ìgbà tó fẹ́ sọdá mọ́tò o close sí àìsí ẹ orígbà tí mọ́tò ń bọ̀ sálẹ̀ orígbà tí mọ́tò ń bọ̀ lódò o wá fẹ́ sọdá o dẹ̀ wá fìgbò mo sọ pé kíbi má ṣẹlẹ̀ sí mi ó pọ́sibù bóyá àbúrò tó ti ṣe yẹn kó wá ṣẹlẹ̀ bọ̀ o tún lọ fi ẹ̀mí ara ẹ̀ o lọ fi ṣe tẹ́sítì so pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wúre yẹn attitude yín character yín ó tún work in hand ó dàbí tẹ́ bá lọ dáfá àsọmọ kóòtù òjire wọ́n ní kẹ́ni yẹn kó rúbọ arúbọ á ṣètùtù wọ́n tún máa tún fún ní ìkìlọ̀ níbi tó ti rúbọ yẹn ó ti rúbọ bóyá wọ́n ní kó rúbọ àwọn ìyá mi ẹlẹ́yẹ ni ẹ̀yin ìyá mi mú kí yín o so wọ́n lè fi ní bóyá má bú àgbàlagbà o fún for this moment so that's to tell you that pé ìwúre nìkan kò tí tó full package lẹ máa tún ṣe kí ni òun náà bá wá pé ìwà lẹwà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló work in hand to hand so bó ṣe rí nìyẹn. ẹ ṣe gan so kí ni ẹ wà. òkè ẹ̀ má tẹ̀ lé sí àràǹd nǹkan táwọn ẹlẹ́sìn tí wọ́n gbé wá bá wa ẹ̀ rí i pé àwọn pásọ̀ wa wọ́n á ní miracle àlà wọ́n ní ká gbìnà fún wa sókè báwọn kan máa sẹ́ẹ̀lì owó sí gbogbo àwọn kìnìyàn wọ́n fi ń gbé èsì táìmù wa ni wọ́n fi ń ba ayé wa jẹ́ ni kàkà kó fẹ́ ká lọ máa ṣiṣẹ́ wọ́n ní ká lọ dáko wọ́n á ní pé èèyàn kan máa gbówó wá fún wa ẹ̀jẹ jùbìrì àbí ẹ̀jẹ gbówógbówó àwọn ẹ̀jẹ gbówógbówó gan ti broke so bó ṣe rí nìyẹn iṣẹ́ ló kù ṣẹ́ làwọn bàbá wa tó fún wa fúra iṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kí n láti gbé. ẹjọ́ ní àfikún ṣe rí gbogbo àti bá fẹ́ kí ìsúre yín máa gbà àbí ìwúre yín ẹ máa sọ pé ìsúre lẹ́ ń ṣe àbí ìwúre kẹsì mọ́ sọ pé àṣẹ ẹ rí wọ́n tàn yín ni wọ́n tàn wá ni tẹ́ bá dé àwọn ọ̀dọ̀ àwọn pásítọ̀ yẹn tẹ́ bá wà nínú confession wọn àbí nínú prógámù wọn tẹ́ bá ṣe ayélujára àwọn ṣe prayer ó yẹ gbàdúrà tẹ́ bá gbàdúrà débì kan àwọn wà wọn aṣọ èdè kan wà ní gbọ́ aláṣẹ ọ̀run kí ni wọ́n lò yẹn gbọ́ kí ni wọ́n lò yẹn Yorùbá ló ní tí fi ń jẹ́ àṣẹ lọ́dọ̀ ẹ mọ̀ tí wọ́n tàn yín prayer ò ṣe nǹkan tí eré pa ni prayer ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣe wọn àwọn tí ń gbàdúrà àgbàlágùn yẹn eré pa exercise ni wọ́n ń ṣe àwọn wàá kó gbogbo ire wọn tí wọ́n sọhun wọ́n wàá sọ pé gbọ́ aláṣẹ ọ̀run gbọ́ olúgbòhùn ọ̀run ṣe gẹ́tẹ̀ wọ́n dá sún yìí gan sa. so ẹ má sọ tẹ bá fẹ́ ṣe nǹkan even tẹ bá fẹ́ fọmọ yín ó yá lọ súre tó bá ní bóun ló ṣe súre ó dá sáà mọ̀ súre tẹ bá wá súre tẹ wò ó ẹ wá dọ́dọ̀ ẹ wá ní òkè ìyẹn máa wá fi nǹkan bí àyájọ́ àásán bí nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ òjò lóró náà múgi
nítorí sọ lénìí kó ṣe lénìí tó àti bí ìyàwó ti sọ báyẹn tó ti yé àdúrà ò kí ń gbà o ẹ má gbàdúrà mọ́ ìsúrè yẹn ló máa ṣe. ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ kò sí mírèkù kankan bí kankan ṣẹ́ ló ṣiṣẹ́. láfikún ọ̀rọ̀ yẹn bàbá ṣàwámà láfikún nínú ọ̀rọ̀ yẹn ẹjọ́ ẹ má bínú sá o sẹ́yìn gbà wípé mùsùlùmí ni yàrá kìrìsìtẹ́nì ni mí. ṣe gbà wípé tẹ́ ẹ bá gbàdúrà pé Jésù ló ń gbà. ṣe rí kíní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. mo kàn fẹ́ béèrè ní kí n kàn béèrè. mi ò ní gbàgbọ́ nínú àdúrà bọ̀ èmi wá ń bìlìfì pé bí èmi mo dẹ́ṣẹ̀ nítorí àwọn kíní yẹn ti fa ìjà láàrin àwọn fámìlì wa èmi ò máa ń gbàdúrà torí mi ò ní gbàgbọ́ nínú ẹ̀ so èmi wá máa ń rò pé bí mo ti dẹ́ṣẹ̀ so mo fi wá béèrè. mo fi wá béèrè. mo jẹ́ fẹ́ gẹ́ẹ̀tì kankan ẹ máa gbọ́ tẹ́ ẹ bá sọ ẹ máa gbọ́ ó ní ìdí tí mo fi rí ẹ̀. ǹjẹ́ tí ẹni tó jẹ́ bóyá ẹni tó ń ta pósí tó náà bá gbàdúrà ǹjẹ́ bí Jésù bá máa gbàdúrà ẹni tó ń ta pósí kí ló máa ṣẹlẹ̀ náà á lọ pa èèyàn kan fún kó lè bàtà. tó bá jẹ́ pé bí ẹ ṣe ń rò pé mùsùlùmí God ló ń gbàdúrà so tó bá máa gbàdúrà lọ́ọ̀yà á lọ ti ẹnìkan bọ́nú wàhálà bọ́nú ẹjọ́ kádùá lọ́ọ̀yà lè gbà. tó bá sọ pé Ọlọ́run ní gbàdúrà so ń sọ pé ẹni tó bá wà ní tó jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ òun ni ibi tó ti máa ń bá àwọn òkú yìí mọ́ṣúárì tó dẹ̀ gbàdúrà láàárọ̀ pé Olúwa àtijọ́ àti mo wá dọ́wọ́ yín Olúwa yẹn gbọ́dọ̀ lọ pa àyàn kan àbí kó lọ jẹ́ kí mọ́tò kan lásìkò kan kú rẹpẹtẹ mẹ́ káwọn yẹn lè máa jẹ. ọba tó dá ayé ò lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ni ó fi gbọ́dọ̀ wà ní ìjàjàdúà torí kò sádùá tó gbà láyé tí ò sí ibi nínú ẹ̀. tó o bá dunnú lónìí pé mo rí kọ́ńtrátì ó dẹ̀ tẹ̀mí lọ mo dúpẹ́ o bó o ṣe ń dúpẹ́ yẹn lórí kọ́ńtrátì kan ṣòyìn àwọn kan ń sunkún torí pé àwọn ò rí gbà. gbogbo oore tó bá bọ́ sí wọ́n lọ́wọ́ ó jábọ́ lọ́wọ́ ẹnìkan ni òye so Ọlọ́run ò dẹ̀ lè sí láàyè bẹ́ẹ̀ kó torí àti bẹ nìkan nínú kó wá bẹ nìkan nínú jẹ lẹ fi máa mọ̀ wípé nínú ayé ẹni tó lè tó bá orí ni. àwọn bàbá wa yanjú nǹkan tábà ní àdúrà ntòdú tó fi rà odú ó wá fi rà àdúrà àwọn mìíràn ní àdúà àwọn omi tó máa ń ṣe tán wọn ní amen ẹ rí i pé amen àti amen àwọn méjì pàdé ńbẹ wọn dẹjọ wà láàyè kan náà ní kílódé tán pàdé ńbẹ òun náà ní the god of Amura ni ìyẹn the god of Egypt tí wọ́n jí gbé òye òun l'Amura nígbà tó bá wà níbi tó yẹ pé wọ́n ti ń ṣe àṣẹ náà ń ṣe ń bí ó wá ń ṣàmì dákun wo bí t'Amura wà síbí kí náà ń pè ní amínà àwọn àfàlẹ́ Yorùbá wọ́n ní ìtumọ̀ àmì yẹn alifu yẹn Allahu ni mímu yẹn Muhammad ni yáwò yẹn Yasin ni irọ́ burúkú wọ́n ti bàjẹ́ pẹ̀lú rọ́ òye àmì fún rẹ̀ Amura símbọ́ọ̀lù Amura dẹ̀ ni òun ló ní agbo òun ló ní the crescent moon tán fi ń gbàwẹ̀ tó dẹ̀ jẹ́ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní pé lunar calendar làwọn Lárúbáwá ń lò wọ́n mọ̀ọ́mọ̀ ló dé ló yí padà ó yí tàn wọ́n padà the same calendar yẹn náà ó ní ẹ sọ di ìjírà calendar nígbà tá Ànábì ò ṣe ìjírà o ó lọ yanjú ìjà Mọ̀dínà ni o ló bá tiẹ̀ jẹ́ gbogbo ìdílé yẹn l'Ànábì bá tiẹ̀ jẹ́ ìdílé Khazraj ìdílé House bóni Mustalik ó bá ògbé gbogbo wọn jẹ́ ìdílé ńláńlá tán kọ̀ǹtù Mọ̀dínà kó tó dominate ẹni tó lè ṣe irú yẹn tó lè wúrú wà yẹn oye ok ó wá nìkan change lunar kí dẹ̀ náà ń pè ní lunar òun náà ni moon the moon calendar moon date dẹ̀ wà kí ni moon date òun náà ni sin wọ́n wá wà ní Kùránì pé Yasin wálé kóríyá nílé akíyún sin wà mẹ́
oye sin yẹn ló ní lunar calendar yẹn náà tán ń lò láti bí 400 years kó tó di pé wọ́n bí ànábì ó wá ní ẹ change ẹ̀ sí ìjírà calendar ẹ ti mọ̀ pé tó bá jẹ́ pé kinní yẹn rí kí náà change orúkọ rẹ̀ sí irọ́ ni gbogbo ẹ̀ oye now wọ́n wá gbé moon kalẹ̀ wọ́n wá gbé sí gidi moon wọ́n wá ní yasin yẹn òun ní kọ́líbùlù kùrán ọkàn kùránì òun ní moon ayọ̀ ẹ̀gọ́ moon tán wá pè lọ́kàn kùránì yẹn wá ní ẹ̀yin náà fúnra yẹn wáyé wò òun náà ní the sin yasin sin yẹn moon tẹ́ bá rí orí moon báyìí kíní tán máa ń wá kiri yẹn wà ń bẹ̀ ok ma sin tán máa fi ń gbàwẹ̀ yẹn wà ń bẹ̀ òun ló ní símbọ̀lù àgbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá Big Joe ṣẹ́gbọ́n sókè wọn. ẹ ṣeun bàbá mi so bàbá ṣàwámà ẹ sọ statement kan lẹ́ẹ̀kan ẹ sọ wípé bóyá ẹ dẹ́ṣẹ̀ ṣe rí bó fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nǹkan ṣe rí gbólóhùn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n nílò láti create ẹ̀ kẹ́ lè feel condemned ẹni tí tẹ́ bá ṣe nílé ayé yìí ẹ má rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ we did not sin against anybody ṣe rí the only thing tẹ́ lè ṣe ẹ lè lu òfin tófin bá sọ fún yín wípé ẹ má jẹ nǹkan báyìí tẹ́ bá lọ jẹ ẹ ti lùgbàdì òfin you did not sin òfin ibi tẹ́ bá wà ní òun ló máa wá ṣe kí ni ló máa wá ń kọ̀ fún yín àbí ó máa mú yín nínú nǹkan yẹn so bóyá wọ́n sọ pé kán má gbàyàwó oníyàwó tẹ́ bá lọ gbàyàwó oníyàwó dá ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan èèyàn tẹ́ ẹ gbàyàwó ẹ̀ yẹn ló máa fìyà jẹ yín ìyẹn tún wá padà sí ibi tí bàbá wa yà lọ lẹ́ẹ̀kan yẹn pé nǹkan tẹ́ ẹ bá ṣe karma anoda lẹ máa gbà so wọ́n ní kó má pa èèyàn nílùú ẹ̀yin wá lé èèyàn pípa lẹ́yìn fẹ́yàn láàyò dẹ́ṣẹ̀ sí Ọlọ́run kọ̀ọ̀kan o ara yín gangan lẹ̀ ń ṣe ní kínní tó bá ní kó má pààyàn tó bá wá lọ pààyàn tí ọwọ́ ìjọba ò bá gbé èèyàn tó pa yẹn àwọn náà ló máa padà dẹ́mi ẹ̀ légbodò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ṣe ń wá èèyàn bóyá èèyàn mẹ́ta ló pa eléyà dẹ́mi ẹ̀ légbodò tó bá tún padà wá á tún dẹ́mi ẹ̀ légbodò tó bá tún padà wá èèyàn á tún dẹ́mi ẹ̀ légbodò so pé èèyàn dẹ́ṣẹ̀ yẹn kò sí kankan so ìwúre ó jẹ́ bí ẹ̀ ń wú nǹkan ṣé nǹkan tó bá gbin nǹkan èèyàn máa uproot ẹ̀ so ìgbà tẹ́ ẹ̀ ń lọ látọ̀run àwọn nǹkan tí ẹ plant àbí tẹ́ bàbá ẹ ń pariwo ẹ má bínú ọmọọba so àwọn nǹkan tí ẹ ti pè like tẹ́ ti yàn pé fẹ́ ṣe òun lẹ wá uproot lẹ wá ń ṣe ilé ayé which is àwọn bàbá adẹ́mọ ẹ máa gbogbo lóòótì bá tó ayé wá. ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ní nǹkan tí mo fẹ́ béèrè ẹ má bínú pé mo pọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọ̀run tẹ́ ẹ sọ yẹ ọ̀run tẹ́ ẹ sọ yẹ ṣé ọ̀run tẹ́ ẹ sọ yẹ mo wà convince pẹ̀lú ẹ ṣé Ọlọ́run wà. ọ̀run wo ìgbà mo sọ ọ̀run. ẹ dákọ̀ ẹ pé nǹkan tí wọ́n ti yàn wá látọ̀run like or something like that. yes na èèyàn máa ń yàn kan wá láti pé kí wọ́n bá ṣe. yes na ẹni pé tẹ èèyàn ìpín. ok fúnra ẹni yẹ kò ṣe pé èèyàn yàn wá láti yàn fúnra ẹ ìpín tí èèyàn bá yàn fúnra ẹ. yes and ọ̀run yẹn ò mí sky tí ẹ̀ ń wò lójú òfurufú yìí o so ọ̀run mí ibi tẹ̀ ti wá Ọlọ́run the source the owner of the source ọ̀run ibi tá a ti wá so ẹ bẹ́ẹ̀ pé sọ́nà wà Ọlọ́run wà náà wá Yorùbá la mọ̀ àwọn bàbá wa dẹ̀ ló jẹ́ ká mọ̀ pé Ọlọ́run wà.